ẹ̀bà kálá yín kẹ́ òwe. ẹ̀bà kálá yín kẹ́ òwe. Sàràtù ní sọ̀jọ́ bí ẹ̀bà kálá yín kẹ́. Ọmọ Àfọ̀njá náà jà, Aláyìnkẹ́ náà jà, Mama Faridi náà jà, Mídì náà jà. Bọ́ọ̀ká Aláyìnkẹ́ Sàràtù Mustapha múrí bàrẹ̀ wọn bàbá rẹ̀ Àyìnkẹ́ rẹ̀ Sàràtù mi dáadáa. Àwọn yìí fún jọ̀wọ́ rẹwà lómìnirin dúdú máa dán ọmọ kan bẹ́ẹ̀ gbà àgbèjì olórí ọmọ ni. Wọ́n rí ọmọ rọ́bì àti ìyá ọ̀fà. Ọmọ Alájà Àjàdí Mustapha bàbá rẹ̀ náà ni. Ọmọ lọ́yàn Àfọ̀njá máa gbọ́n ẹnu mi dáadáa. Mama Faridi ọmọ Fọlárin. Mama Mídì Ọlámídé o. Mẹ́bàwọn ọmọ rẹ̀ náà ni kó sá mọ́ ẹ̀yẹ́ láàrin wọn. Òní wá ní sọ́jọ́bí rẹ̀ àṣẹ ìsàmọ́dún ọ̀dọ́ ayọ̀ ló ṣe máa ṣe. Òní sọ́dún bànújẹ́ wọn ó bòde lé àwọn bàbá rẹ̀ wọ́n wọ́n lọ́rin o. Àfọ̀njá ẹnu dùn ju ọ̀mí ò Ìlọrin lẹ́rú dá ilé pàkátà. Ibẹ̀ níṣẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀ kankan ṣé máa ní ìṣòwò yẹn ni. Ìlọrin Àfọ̀njá ẹnu dùn ju yọ. Ọmọ akéwú gbẹ̀rọ ọmọ àbàdà gbọ̀rẹ̀ adébíyàn kálámọ̀ dámọ̀lẹ́kùn àríṣe kẹ́ndúkẹ́ndú. Àyìnkẹ́ o Ìlọrin gègèrè àrímì tèmi ni. Ìlú mi bó ti tóbi tó yàn kò léwu o. Àyìnkẹ́ adé Sàràtù mi ni. Àṣìlẹ̀ gúngún lé bàbá ẹ̀yìn. Sàó lọ́tún àmọ́yọ̀ lòsì. Ọmọ akéwú gbẹ̀rú o. Ọ̀rí egun búra bọ̀ bá dẹnu gbó. Pàkàkọ́ búra bọ̀ bá ẹ̀gbálẹ̀. Mọ́ ilé wá wá búra bọ̀ bá àfi ọba. Ìfẹ́ àfẹ́ràn jù tí Ìlọrin fẹ́ Kùránì ni wọ́n fi ń jogún àṣírí. Àṣírí bíbò tẹ̀yìn Ìlọrin ló jẹ́ o. Sàràtù o Mustapha ó ti sọdún yìí. Mo pẹ́ ká tún jọ péjú ṣe tẹ̀mí sí nínú owó. Rárá pẹ̀lú rẹ̀ra pẹ̀lú àìkún tí ń ṣe balẹ̀ wọ̀rọ̀. Ẹni bá ní ọkọ̀ olúwa rẹ̀ wọ́n olúwa rẹ̀ ní pé kúrú jẹ lọ́wọ́ ìbora. Ijó àjùmọ̀jò kò ní díjó wọ̀ nìkan lójú àgbo. Àṣẹ ìṣàmọ́dún ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún rẹ̀ ló máa ṣe. Àrídùnnú rẹ̀ kò ní dìbànújẹ́ mọ́ lọ́wọ́. Mọ̀ pé tán bá ní ta ní nkọrin ìwé látẹ̀kan. Máa pọ́ lámì lẹ́kàn lèmi jẹ́. Ibrahim Idris ọ̀tọ̀rọ̀ yóò fẹ́. Kẹ̀wé àgbáyé. Gbọ́túgbọ́ níṣẹ́ ìwé lọ́dọ̀ tiwa kàwé òpó ọlọ́rọ̀ ọmọ ìyá ọ̀la. Ẹ̀bà kálá yín kẹ́ òwe. Ẹ̀bà kálá yín kẹ́ òwe. Sàràtù ní sọ̀jọ́ bí ẹ̀bà kálá yín kẹ́. Ọmọ Àfọ̀njá náà jà, Aláyìnkẹ́ náà jà, Mama Faridi náà jà.